Ó ti wọlé padà bí. Àti wà hàn. Every week ni ó máa build audience yẹn sí. Àwọn yẹn tí wọ́n wọlé padà. Kí mọ́ jó fún yín ní òkò bá jó lè ẹ fara mọ́ ọdẹ láwọn èèyàn ọmọ ayé. Thank you guys for joining back. Yeah, my internet as usual. We ain't gonna stay long tonight, you know. If it disconnects, I will always come back connected. So ẹ bá ń gbádùn alẹ́ yìí ọ̀nì. Ọ̀rọ̀ pọ̀ lẹ́ta mọ̀ sọ kí mi nǹkan. Ẹ yá mọ̀ fájì ni. Ká wọ́n gbogbo ẹ̀ ká búlù ká máa kọ oníyẹ̀lẹ̀ wọn ṣe ká níbà. Àmọ̀ye ká níbà ó yà pa sọ. Àdìjà gàbá ká níbà ó yà pa. Ìdílé owó ìwé lè sùn kérékẹ̀. Don't mind me. Yejide Muibi Oshindele. We're working on it. Yeah, we're working on it to improvise on that network problem. I'm not in my house at the moment. I'm somewhere. I just had to look for a quiet corner to quickly talk to you guys because I just need to talk to my fans today. No matter what, no matter how bad how bad the network is, I just need to create time for you guys. Seriously, Omolua. Oh, is it better now? Thank you, Princess Abi. I'm sitting there in a corner now with the hope that the network will just stabilize here. They are having a party and I just need to look for a corner. Thank you to Lokwa Yusuf, my sake. God bless you. I appreciate you guys. So, as I was saying, my outfit is from BulllyLimited.com. You guys should search Bully. Search it out. BulllyLimited.com. Yeah, it's the supplier of my outfit today. Bulu, Michael, look at your babe. Come on, this is a sexy, pretty lady. And she can actually do very well with my brand. So you see, he decided to use me for today's model. I'm not sexy. Back to Shalawo, le kole market room cover. Emi Abike Jagaba Olu omo gangan tó ń nìkan ni. Arọ́gbà swagi wà charisma pọ̀ jọ lọ́hùn kò sọmọ náà àbẹ tó bá mu soda. Anyway, tèmi ṣe dáadáa ni mo bá yín mo miss gbogbo yín o. Thank you Abike Gold, my sake. Thank you. Doris Peter, thank you so much. How is your Sunday going? We don't do this now. I'm sure it's back in Nigeria there. Èkó ìlú èbó náà láti kí n púpọ̀. Mo jẹ́rìí bó bá jẹ́ kò ní ó gbọ́ pẹ́pẹ́ láti máa rí tán máa gbé láàrin yìí. A máa kọrin oríṣiríṣi wọ́n ti gbé wọ́n gbogbo igi wọ́n ti bẹ́ lulẹ̀ nírú táìmù yìí wọ́n ti sọ́ dí àmùrè. Wọ́n máa gbé kiri nígbà táwa lẹ́gbọ̀njọ́ sí. Akọ́dárí ẹ̀. Ìṣe bàbáńdé wọ́n ti gbé ó jẹ́ bàbá jẹ́ ẹ̀yọ́ máa yé. Nígbà táwa kékeré má kàn mú kíní ìmọ̀ ọpẹ yẹn. Grandma mi funny go àwa lọ gbé sẹ́nu ọ̀nà alóṣò lè wọlé máa ní grandma eléyìí ò ń ṣe oṣó protection kẹ́ ló máa gbé kíní Palm Sunday sẹ́nu ọ̀nà yẹ́gbà kẹ́ máa láwọn ọba lọ rọ́ọ̀nù Palm Sunday ò rọ́ ẹ lọ gbé kíní tẹ́fi kọ́ ọ̀nà kúrò tí lóṣù mẹ́ta o máa rán wọn létí pé gbà wọlé máa yọ kíní tẹ́fi kọ́ ẹnu ọ̀nà kúrò wàá gba àyíkẹ́ ẹlẹ́yìn make sense olú ọmọ gangan ní ẹṣẹ́ àmọ́ màmá bínú tán sporty ni màmá lọ́wọ́ ilé nìyí. Eshamo, the trendiest speaker of the moment. Thank you, Janet Ali. I love you too. Ashabella Rewaji Pops. Thank you guys. So anything me gege bi se solo. Elo ma ba mi search Bulu. Like it, just like you're wearing, half, the brand is really nice. You will like it. So you need to Google BulllyLimited.com. It deals in stuff like this sporty stuff. Nice t-shirts, your heart. He does some bling stuff as well. I'll be bringing you information on him later. So that's one aside as it is. Now what is happening? You know, just me, Lola de Oloyede.
people gbogbo din don ni efisi ni mama ma gbé jáde sha ni kò sọmọ náà kò sí ọmọ náà tó máa jọṣẹ́ wájú Jagaba wá gba ìjọka sí ọmọ mi come on board yeje mi bi come on board. Honestly guys, I'm not in the best of mood today, but I just have to do what I have to do. I am compelled to be here because I lost one of my very close buddy yesterday. Atiku. He was my, very nice guy. We used to be very close. A nice guy like that. We lost him. He died due to blood clotting. So that's another awareness. I would like you guys to be careful. You need to Google what blood clotting is. You need to know the causes of it, and you need to find ways to prevent blood clotting. I always encourage you guys to read things. Article, there are lots of article, health article, information and help. You need to read about it. I heard that aspirin is very good for prevention of blood clotting. I'm not taking that news in, easily. I can't just assimilate it that my guy is gone like that. May his gentle soul continue to rest in peace. So thank you guys so much. Thank you for your soothing words on that post yesterday. I saw it. I know you all love me, and I love you so much too. I heart each other and every one of you on this show. You guys are the best. Without you, there's no me. Without God, there is us. Let's thank God we're out here. I can still see Janet Ali there. I'm also here to console, to comfort, to be each other's friend, in times of need. So God bless you all. And if you rest of our any makunu wada say gbogbo en tó bá ro kúrò wa odo won lo ma ti lọ gbé pósí garani yo ti ṣoju ẹ ṣá mo èyàn mo aye anyway je ma ja yin si lo we ṣẹlẹ̀ ọmọ yin kò sí rẹpẹtẹ o lẹ́nu last week news wa o tí wọ́n jáde ti sọ pé Àbíkẹ́ Jagaba ìjayà gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ Olú ọmọ Káfàtà mama demole ni bí yo dressing sporty. So all my show today is gonna be about ẹ jẹ́ mo demo kí ma fẹ́ visisi ó yé yín tí bá lo Olú ọmọ Káfàtà Olú ọmọ ni confirm ni gara ni wọ́n bá dùn yẹn tí ma sọ fún yín pé rúmọlẹ̀ ńlá ni tó fẹ́ nesi fonu CID gbagba dáwọ́ ogun dúró of Manchester ẹ ṣá mọ̀ jẹ́ kó gun mi of gbogbo UK Olú ọmọ tán sọ gangan ẹ lọ gbé story náà wá àwa wá díẹ̀ jáde mi fẹ́ mọ̀ boniton ṣe jẹ́ ibi tó bá hun ẹ kò múlẹ̀ sí lórí gúnmẹ́ ní àgbáyé àwọ̀ bó bá gbé nínú wọlé àwọ̀ jáde pẹ̀lú history ẹ gbogbo biography ẹ làwọ̀ gbé jáde sí bíbá pẹ̀lú life history ẹ bó bá ti ṣàbúrú lórí AJ show anyway tèmi network yẹn wà stable so it might be dropping our audience down today, but never mind. With the few that we have here, I'm glad that you guys are listening to me and you're going to spread the news. So kindly share this. Yeah. Thank you. We wish, thank you. Yes. Yinka Atiku will rest in peace. Thank you so much. Thank you. It's a sad news for me. I'm telling you, it really weighed me down. I wasn't myself trying. It shattered me into pieces when I heard it yesterday. I thought it was a joke and I'm like, oh, this is not April 1st. What kind of joke is this one? Can someone just tell me it's not true that the guy is not dead? We've been very good friends, Unfortunately, he's gone. So to God be the glory. God knows the best. He knows the reason for everything. So I'm sure he has a reason for calling Yinka Atiku now. Whatever it is, we thank God because he said in all situations, we should thank God, we should thank him. Ololorun ba se yi won lohun. Moya oni bó bá ṣe hun ló ṣe ṣe kò sẹ́dá kan tó lè dáṣẹ́ we dúró. Bó ṣe hun ló ṣe ṣe yẹn, but ọmọ ayé ń dúpẹ́ nu. Adéfẹ́mi tó ní wá gbà yìí, my paddy. Orí ẹ wà ńbẹ̀ gan fún mi lọ́lá for that. Thank you so much. So guys, I have good news for you. We are still winning measure. One meeting forever. I'm telling you, you're gonna be proud of being a part of this show. So I have an important message for you tonight. You've been a very, great part of this show. You've been a wonderful person to me. You are just the best anyone can have in their team. So sad face. Permanent sad face yes ile yin awa ogbe se ran ya yin gan gbe sad face wa ni ko permanent ni tí ya yin bá jáde sí bí ya yin ṣe bá jáde re ọwọ́ tí ya yin te tún ṣe ń bora yẹn yóò wá rí báyìí ẹ sọ fún o ṣàlàwọ cream o bá lára mu o ẹ jẹ́ kó yé pé àwẹ̀ ò dàbí tọmọdé mọ́ kí ló ń bó na yìí ìrọ̀lẹ́ ayé náà wà òṣìṣẹ́ mọ́ ẹ sọ fún dá padà ẹ̀yin tèmi
The reason why I called you Yalayawo is because we have had loads of messages in our inbox. People have been calling, trying to pacify us, begging us. So again, let's straight to the point. Only me, line pupo. Lori Ade Babolomi Elepo Labuke Bẹ́ẹ̀ni Ade Babolomi Ade White Babolomi Again kọ́kọ́ mú láti orí ohun ẹ mú alias mo pé Ade White alias Okoto Clifford Oji tí ń jẹyàn kò tẹ́ni tó bá rí photo Ade White ó rojú báyìí ni ìrojú ẹ̀ wá kún bí bá pàdé ẹ̀kẹjà yín kalẹ̀ nítorí ó máa jẹyàn ní Otokoto ni wọ́n ti bá bẹ̀bẹ̀ ẹ̀yàn ọmọ ayé wàláhì wọ́n bá bẹ̀bẹ̀ pa lánàá wọ́n pè mí lórí ọ̀rọ̀ Ade White Babolomi wọ́n bẹ̀ mí wọ́n ní ègè òótọ́ ni pé wọ́n ṣèkà fún ẹ̀ Ade White ti ṣèkà fún wa wọ́n níbọ̀ kí n jèbù rẹ̀ kí n wo ṣe fún so a máa ṣí ẹ̀lẹ́ ẹ̀ ṣàwọn tí máa lọ́rọ̀ jáde àṣẹ àfilẹ̀ lẹ́nìí our another meaning with cruel colors. So we're gonna let him go with the not just person, with person because he used to be AJ's #1 enemy. Yes, he's a cruel guy, he's a callous person. Those, you know, insensitized people, they don't have a feeling. They just pounce on people they don't know, and next thing they start spreading rumor, start writing all kind of shit about you, slandering you on social media, supporting this evil act. You know, with their coherence. So I said today, we'll talk about it because I've had quite a lot of talk regarding Ade White alias Otokoto Clifford Oji. In the story, mo share le kí má pè lórúkọ yẹn. Tó máa yé bá ní Clifford ní Clifford náà ní. Ah, bá forí ẹ̀ jẹ. Toro léyàn lẹ́yìn tó bẹ̀bẹ̀ ní Otokoto la wá sì máa pè. Irun orí ẹ̀ ò dá lọ change style ẹ̀ má gbé afro yóò bẹ́ lójú mu. Níṣe ló dàbí hungry lion, hungry hyena. Wo baby bá ń pẹ́ bí tó wà láìláàdì sọdá sí London. Àwọn èèyàn gidi èèyàn yìí wà mí báyìí wọ́n poko ka o tún fún àwọn be fi mix sí wá mú wá lẹ́nu díẹ̀ lésì group tó wà yẹn group àwọn elébi ni àwọn ṣáláwọ ni ó ṣámọ wọ́n ti morúkọ wọn àwọn olóṣò number 1 ó sì bí báyà dá fún àwọn wá abuse èèyàn láre yìí o kò jẹ́ bú wa tó ti sọ ó ti fún wa ní he gave me his words that he will never want to abuse us in Ade White Babolomi tó wà lọ́dọ̀ àwọn ìgara wèrè lọ́hùn so ó ti juwọ́lẹ̀ so ẹ̀yin tèmi ẹ ṣí Ade White Babolomi lẹ̀ for now ká wo bóyá máa ṣọmọ lóàbí torí pé ó bẹ̀bẹ̀ gidi lánàá ẹ bá mi ṣílẹ̀ yálàyà wọn wàá gba yọ ọmọ ayé o ṣáàmọ̀ number 2 mi náà ni kò sọ̀rọ̀ wọn she's irreplaceable so guys we are not ṣe bẹ́ẹ̀ so Ade White Baba send people to us to AJ team pé ẹgbẹ́ ṣí mi lẹ̀ nígbà tí mo ní kẹ́ gbóhùn sókè pé ẹ gbóhùn sókè Ade White ẹlẹ́pọ̀n làbùkẹ́ ìwọ la ó mọ̀ pé ní ó Otokoto Clifford Oji ni ẹ gbogbo irun orí ẹ̀yìn ò dá bàbá ṣe ẹlẹ̀ tó gan lọ change punk yẹn kò bẹ́ẹ̀ ju mo lọ́mọ get skinny ló bá kọ́ lọ ẹ̀mú anyway ẹ bá mi ṣílẹ̀ because ó ti bẹ̀bẹ̀ ó dẹ̀ ní òun ti wà remorseful so for that reason alone we're gonna leave him alone. That's Ade White Babolomi. He seems repentful. Yeah. So ẹ jẹ́ ká ṣílẹ̀ ẹ mọ́ bínú ẹ̀yin tèmi ẹ ṣá mọ̀ ká kúlù fáwọn tá yé wa bọ̀mọ́ lẹ́kọ̀ọ̀kan yìí náà la mọ̀ mọ́ ẹ̀yin yẹn wọ́n tún bẹ̀bẹ̀ fẹ́ lòmíì wọ́n bẹ̀bẹ̀ o èèyàn mẹ́ta ló ti bẹ̀bẹ̀ so far èèyàn mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ìkan tó lóhun Bọ́lájì Ekin Basira Embassy tó ń gbé ní New York tó lọ sí mọ́ṣáláṣí Dean ṣẹ́ríru Basira yẹn sìn ìyá jóná má kú yàn mọ̀nàrún má lọ olójú jíjóná àgbà òfò àgbà túlétúlé Basira New York ó ti dá lẹ́sẹ̀ bó ó dìsébù sínú ilé ni kò lè bọ́m̀bẹ̀ torí pé ìránṣẹ́ èṣù ni ọkọ ẹ̀ pè mí her husband called me and the man was begging pleading on her behalf that I should please the woman for him wọ́n bẹ̀ mí ni bàbá yanu bàbá ìṣẹ̀ mi tó cyber dájì wà lẹ́ẹ̀ni ẹ ṣáàmọ̀ ẹ jẹ́ ká cyber release wọn ká cyber tún ẹ̀ wọ́n ń ṣèyàn gidi Bọ́lájí Basira Embassy Bọ́lájí Ekin mo sọ fún àyẹn Alhaji Arafara ní pé ìyàwó yín ò lè change yọ bá mi sọ̀rọ̀ gangan wọ́n mú
ìjọ tí màá yẹn bá mi sọ̀rọ̀ that same day the woman that woman actually commented on the show something negative about Asia team but sí ẹ̀ka àwọn àgbàlagbà yẹn wọ́n ní tàbá torí epo jẹ́ṣu àtorí iṣu jẹ́ko ẹ ṣáàmù ẹ̀ka foríjì nítorí bàbá yẹn kó ṣe òun ẹranko lòun o ẹranko gidi ní Bọ́lájí Èkìní yẹn kíní kan tó dàbí ẹranko yẹn irú ẹ bá ti rójú ẹ̀ àjọná má kó àmọ̀nà ọ̀run má lọ erí bó ṣe rí ó ti bóra pé egun àtàwí náà nìyẹn àwọn ṣáláwọ̀ assistant ẹ ṣàmọ̀ abórajẹ̀bi ọlọ́nka ayé Bọ́lájí mo kọ owó tàlájì yẹn fún ẹni tí ó bá yẹ pé mo wo ti ọkọ ẹni kò yẹ kó bọ́ ń bẹ̀ bó ṣe wà yẹn máa fi ẹ́ pa yàrá lọ́jọ́ kú ni ikú ká yẹ ẹsẹ̀ yẹn máa jẹrà ní bó ṣe kàn yẹn ó ń ṣèyàn gidi torí kà ní ọ̀tá èjè ní ẹ́ so anyway ẹ̀yin tèmi ọkọ ẹ ti bá bẹ̀bẹ̀ wọ́n ní pé ká filẹ̀ ẹni tó bá nírú ẹni àmọ́ bó ṣe máa handle ẹni Bàsírà embassy Bọ́lájí Èkìní kò nírú wa kò lè mọ bó ṣe máa manage wa kò dẹ̀ lè mọ yí wa láyéláyé kò nírú wa so now that's another person tí wọ́n tún bá bẹ̀bẹ̀ pé kájọ torí Ọlọ́run ọkọ ẹ bẹ̀bẹ̀ gidi gan èèyàn mẹ́ta ló pè mí lórí ọ̀rọ̀ ẹ̀ bó ṣe máa ṣe yàmàyàmà nìyẹn gbé wiri dẹ̀ ní láti kékeré ọ̀ṣáṣá ní pàápàá ọ̀ṣáṣá ní Bàsírà embassy ó ń ṣá àwọn tó ń búyàn nìyẹn tó lọ ń ṣépè tó ní wọ́n máa gbé pósí òun máa gbé pósí o gbogbo wọn wá ń bẹ̀bẹ̀ ń sìn yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹtù wọlá bàbá tó pè ọkọ ẹ̀yẹn dàgbà bàbá dáadáa dẹ̀ ni ẹ mọ̀ pé mi Àbíkẹ́ yín mi iṣẹ́ wọn tó máa ń ríyàn fín mo dẹ̀ máa ń pán gbàlagbà lè má yẹn bẹ̀ mí pé kí n jọ bọ̀ mo ní kí n tó jọ máa kọ́kọ́ fi pa bí 5 minutes náà torí mi kàn lè sílẹ̀ ń bẹ́ o ó ṣe bí gan sí wa lórí show yìí o ó ṣe bí sí wa àwọn ẹni bí àwọn ọ̀kà nìyẹn yes o Mama Yusuf I love you too my love so ẹ jẹ́ ká ṣílẹ̀ àwa máa dáríjì náà ni cyber begging cyber pleading wọ́n dé lọ́wọ́ ìgbé wọn cyber pleading ni wọ́n ń bẹ̀bẹ̀ ni pé kájọ ọ̀rọ̀ lọ yìí àwọn òjì sọ̀rọ̀ bóyá blog àwa máa orú tí ń Nkechi Rosemary Èkè pé ìwọ ló ń gbé ìwọ tẹ́ pé dead blog ló hàn lẹ́nu sọ̀rọ̀ ká yẹ ká kùlù fún ẹ ìwọ ọmọ òfò yìí orógbó ìwọ ìláyé ò fún àìràrà ìláyé ti ṣá wá gbọ́ ìláyé ti ṣá ìlà ṣáláwọ̀ Nkechi ṣáláwọ̀ ó yẹ ó ṣáláwọ̀ dànù àwọn òrùn ẹ̀ ń ṣẹ́ má kọ̀ nǹkan tó bá wọ̀n nípa wa ti Nkechi kò sẹ́ni tó ń visit blog àwọn ẹ̀wà láyé àwọn ẹ̀hẹ́sì àwọn èèyàn gidi ń sọ̀rọ̀ ẹ̀yin náà ló ń sọ̀rọ̀ anyway ẹ jẹ́ ká tún rìlíìsì Bọ́lájí Èkìní yẹn torí ọkọ ẹ̀ pending ni gbogbo wọn wà o tó bá ṣe wèrè ẹ máa lọ kì mọ́lẹ̀ níbi tá hàn gẹ̀ sí ni àtún bounce back lẹ́nu burúkú tí ò ní dáa pending ni so probation ni gbogbo yín wà bẹ́ ṣe wà yẹn bá ṣe ń ṣe yín lẹ̀ yẹn torí àwọn èèyàn yín tó ń bá yín bẹ̀bẹ̀ òun la ṣe ń ṣe yín lẹ̀ kó ṣe pẹ́ deserve ẹ̀ ẹranko gidi ni yín irú àwọn Ṣágilégbó Máyọ̀wá Bísí Wellington tó ń gbé ní Thamesmead ni kò ń ṣe Bísí Wellington tó ń gbé ní Canada tó ń gbé l'Amẹ́ríkà èèyàn tèmi nìyẹn o àwọn ẹni yìí kò ṣe Bísí Wellington títí tó ń gbé Woolwich yẹn lẹ́ranko Bísí Wellington Ṣágilégbó so àwọn náà lè ní yìí a lè fi wọlé àti ẹ lè dáríjì ọ̀nà bó ṣe wà yẹn mo ń retí ẹ àdírẹ́sì lèmi tó lóun wá yẹn mo ti ẹ ń retí ẹ ṣó fẹ́ gbé átìdì wa náà mo fẹ́ ka ja pọ́ńṣì gangan kí n fún yẹ ẹ lọ́pàá kọ̀tù kójú ẹ fọ́ kó bẹ́ fáínàlì ká yẹ ìwọ bí orí yẹ múra lé ní ọmọ ayé máa counter pọ́ńṣì face ọmọ anybody kí n ṣe ẹ tó lọ ṣe yàmàyàmà tó ń ṣe kàtìkà àwọn ò fẹ́ jà lé ní ọ̀rọ̀ jẹ́jẹ́ mo bá wá lé ní anyway ìyẹn náà tún lọ bẹ́ẹ̀ mo ti ẹ̀rẹ́yàn kan tó wọ sùtánà ṣé rí gbogbo ẹ̀yin tẹ́ lọ́sọ̀ àwọn ọ̀ṣì lẹ́nu tẹ́ ẹ̀ wọ sùtánà tẹ́ fi ń ṣe yàmàyàmà tí ẹ̀ wọlé orí ìjọ mímọ́ bó já sẹ̀lẹ̀ ní yín ni o àbí kí ànẹ́sì kí ló dé tẹ́ ẹ̀ wọ sùtánà tẹ́ fi ń ṣe yàmàyàmà ìkọ́ wọ sùtánà náà ló lóun fòun lẹ̀ mú kọ́ wo kílìpù ẹ̀ wọ́n sẹ̀ndì ẹ̀ sí pé kí ló ṣe lè tó ń jábọ́ ṣeré àgbàlagbà ó fẹnu kó skípò ó fẹnu jẹ̀gbẹ́ ó lóun ń sọ̀rọ̀ àṣẹ tí ẹ ni tẹ́ bá mọ̀rọ̀ sọ ẹ sọ lójú ọlọ́rọ̀ gangan kẹ́ lè gbèsè yín according to size ilé làwa wà àwọn ò ń ṣe nuisance bíi titi yín bọ́ ẹ kọ́kọ́ bẹ́ẹ̀ yẹn máa yọ fún yín yìí nù so pápákọ̀ ẹjẹ́ mọ́rọ̀ wọn fún wọn Bísí atúnṣe yẹn lẹ̀ Bísí wẹ̀ ní sí ẹ̀ sílẹ̀ o a sì wà lórí kéèsì ẹ̀ àìwá ti bàbá olómi cyber bailout ni wọ́n ti béèlì yẹn jẹ́ kó máa lọ ìyá olòṣì àjọná má kù ìyẹn tiẹ̀ mo kò yẹ ká tiẹ̀ fílẹ̀ torí ẹranko ayérayé ni èèyàn tí ò bímọ rí kò lè mọ bọ́mọ ṣe ń ṣèyàn yóò gbàdúrà kí tẹni ẹlẹ́ni kú ni àmọ́ afílẹ̀ pẹ̀lú ìwà ẹ̀ kó máa tì káàkiri yẹn Bọ́lájí Èkìní yẹn ó ti jẹ ìyàtọ̀ wọn láṣàṣà ni láti kékeré ìdí àbà ló gbé ní Mushin awádìí ẹ̀ débẹ̀ ni
ẹbí balógun náà pè so á wá dáadáa bá ní ká máa kó gbogbo fọ́tò ẹ̀ síta ẹ̀mí ò ní dé ẹ̀mí ò ní gbé màmá torí aláàjì yẹn èèyàn yìí ni aláàjì Aráfárá yìí wọ́n bẹ̀bẹ̀ sẹ́jọ́ torí bàbá rere bàbá lálùbáríkà yẹn ẹ bá mi ṣí ìyẹn Bọ́lájí Èkìní Ṣáláwọ̀ but keep an eye on that we're not just going to leave them completely we're going to be keeping an eye on them probation ni wọ́n wà I'm telling you tí wọ́n bá ṣe wèrè ẹ̀sà ibà dá wọn padà ní sórí wíwọ́ àwọ̀ wọn jálajàla so ẹ jẹ́ ká kàn sí fílẹ̀ bẹ́ẹ̀ ẹ bá mi ṣí Adéwà ìtọ̀húnlẹ̀ ẹ wá rí èyí tó lóhun Ṣágilégbò yẹn ìyẹn tí ó máa jẹ̀yà lọ bẹ́ẹ̀ ni pẹ̀lú Jesse àti Ruth Nkechi ọ̀tá ayé wa ò pọ̀ mọ́ you know they can only be reduced by the day not more we're not having any more we're only reducing the one we are having with all this they are begging left and right so let's just leave wọn let me bẹ́ẹ̀ yeah Cyber Dáríjì wọn ló ń bá dé báyìí àwọn èrò pé o wọ́n bẹ̀bẹ̀ yálà pé màmá èjì mo fílẹ̀ fún ẹ o ọwọ́ méjì fún èèyàn kan tó á lè wọ́n ṣe báyìí ni pé èjì ó yẹ ọ̀daràn tó wá sọ̀rọ̀ báyìí gbogbo yìí máa tẹ̀ lọ́rùn yẹn ni ọ̀run á yá wálẹ̀ tọ́mọ ayé bá jábọ̀ ẹ ṣàmọ̀ so bí yẹn ṣe máa wà nìyẹn for now mi wìlì ẹ̀yin tèmi ẹ wojú màmá ẹ ṣàmọ̀ a lè dákẹ́ bá ṣì ń ó yẹ yín kí yẹn sì máa lọ bẹ́ẹ̀ á sọ̀rọ̀ ní ká má jà àdẹ̀jàbọ̀ ẹ jẹ́ kó máa ó ti yé yín ìyẹn ń lọ bẹ́ẹ̀ bàjá àjà náà àbáyọ̀jà náà forgive yìí náà lùbọ́ bí bàbá kan bá tún wo kíní yìí sí àná ọmọ yìí ò ń parọ́ o irú ẹ̀ ò lè dàbí ó parọ́ ilé parọ́ ó fọ́ lórí ó ṣàlàwò èmi èé parọ́ àwọn òfin rọ́ṣayé bíbà yá irọ́ yìí ò dáa irọ́ yìí náà nìkan firọ́ bayé jẹ́ bá ń gbọ́ parọ́ káyé parẹ́ àwọn ọmọ ayé wọ́n pa anything dànù anything pé kọ̀ǹfìrọ̀ bò mọ́lẹ̀ kó ṣàti di irọ́ ẹgbà yẹyin tèmi Elizabeth yes o ọmọ ayé wà bíbá yìí màmá trendy ẹ ṣàmù ọba náà ọ́fíìsì ni màmá ń lò lọ ìbí ìṣọba ẹ ṣàmù ọ́fíìsì bá ẹ lọ gúgùlù ẹ ṣàmù bluemedia.com bully Billy is all about bulletin. Yes, so. Olúwa ni ambassador pé ọmọ la ni ọ̀fẹ́ náà kó gbèdé fún yo àwo be san wọ́n ti wò pọ̀ ọmọ tó ṣẹ́gbọ́n tó be ìwọ náà lọ le jela ṣe yin ko lu ọmọ tó lè polówó ọjà rẹ̀ ó ṣe boyfriend tí mo ti ní lẹ́nu last week ó ya padà na ṣàmọ̀ kó má fojú gan ní mi ni mo jáde náà lánàá mo lọ sí exotic ní south east ọmọ yìí rán wọlé bàbá èrìà àbí kẹfà yìí náà ń ṣe gbàgìrì mo jó bí ọkọrin fún mi wọ́n kí mi wọ́n láwọn ọ̀tá yí ẹ̀ tó bá àwọn tó yọ ẹlẹ́nu màmá olúwa yọwọ́ wọ́n tẹ̀ bá mi kọ àwọn orin kan bí èpè lórí yẹn wọ́n bá mi ṣe fáwọn ọ̀tá ayé mi mo fẹ́ rẹ́ nípa máa supply yín lórí yẹn létà ẹ ṣàmọ̀ yìí nífẹ̀ẹ́ kó orin yẹn tún lọ kọ́sì trọ́bù ó bá sì kọ́sì trọ́bù àwa wà lé láti dúró sí pé ó kẹ́ ẹni sìn ẹ kó máa lọ bẹ́ẹ̀ náà ilé la wà ẹ fẹ́ kọ̀ sí ẹ ní ká gbórí jáde fún yín ká kú dáná sí gbogbo ẹ̀ ká sún kó máa lọ ẹ̀yin ọmọ mi ẹ̀ ń tíra yìí o mi mọ bí tí mo ti rí yín kó jọ mi mọ bí tí rí yín kó jọ ẹ bá débi kan bá rí jọ wí bàbá rẹ àwọn ọmọ èjè tún ti dé bí wọ́n bá dò wọ́n tẹ̀mí bá dò àwọn tún jágara wọ́n bá dò ẹ bọ́ọ̀dì pa ìrì bí gbé fóònù mi gbogbo àwọn steppings ó yẹ kí n jó fún yín mo kójó tuntun dé ijó èjè wọ́n ṣe ni ijó èjè gangan wọ́n mú wá níbi gàlàlà àti níjó lórí show yìí tá bá ti bẹ̀rẹ̀ òun la máa jó ṣe ṣàmọ̀ ẹ máa mú níbi gàlàlà ijó èjè ní ẹ ṣàmọ̀ àbí kẹjà gaba lónìí anyway Uncle Kọ́ládé thank you so much my brother I love you thank you haters wọ́n bẹ haters begging ló bá dé bá gbọ́ cyber begging wọ́n bẹ̀bẹ̀ ni ìkan pè mí láàárọ̀ yìí ó lọ bú wa mo wá rí tí ọmọ mi Cocoberry ìyẹn kò lọ jẹjú ẹ̀ ní lórí IG bó ṣe rí fọ́tò ara ẹ̀ báyìí ló bá sáré wá pè mí pé Jagaba ẹjọ́ ẹ má ṣe báyìí fóun mo ní ìwọ yálà ìyá ẹ fọ́tò ọkọ ẹ ya ọkọ ẹ bàbá ọkọ ẹ àwọn ẹbí ẹ gbogbo ẹ̀dẹ̀ yín náà máa bá ń bẹ̀ nǹkan tẹ̀ ń ṣe fáwọn èèyàn nìyẹn so don't be scared don't look timid to swallow the same thing that you are feeding us
So what's the big deal? Thank you. You like my top hand. Thank you. I'm going sporty today. Thanks a lot. So why are you so scared to dance to the same tune that you beat for us? Hello, mama, when innocent people, am I blogging you? Now they are blogging you. You are not calling me, begging me. Oh, I need my money. Me. I hear them mascata ni she wa yen pa yen. Ó bá ń bẹ̀ mí. Ẹ dá yin mo láyé òun. Ẹ bá òun yọ photo yẹn kúrò. Ilé ló ń tẹ́rí sí fún why venture it at all. Ní so wá so bu mi kí ló bẹ̀ ya photo kúrò mi tí ìyá na mo promise ẹ pé ma yọ láàárọ̀ bo be lo 24 hours. Lẹ́yìn 24 hours ma be yo mo fẹ́ kon te mọ̀ pé èyàn burúkú ni ẹ. Gbogbo yín tẹ́ lọ bá wọn ka to tẹ́ máa tutù tẹ́ máa sọ̀sọ̀ kú so ń pa èyàn. Tẹ́ ń bá